Yorùbá ló sọ̀rọ̀ ló pòwe o. Yorùbá ní agbára máa gùn ni, ogun á sùn máa gùnìyàn gàlè. Ẹ wò ó, sinimá Alákòóso Ayé òun ni sinimá tá a fẹ́ gbé yẹ̀wò lọ́jọ́ tòní. Tí ẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, mo kí yín wípé ẹ káàbọ̀. Báwo lọdẹ o? Ṣọ́dẹ̀ dùn? O. Tẹ́yin bá wá jẹ́ kan lára wa tẹ́lẹ̀ tá a sì jọ máa ń ṣe, tó máa ń dùn, ẹ ṣé o, àdúpẹ́. Ẹ̀yin lẹ́ mọ̀ bá o, àwa la mọ̀ wá. A dẹ̀ ní wa yín tì. Alákòóso Ayé ni sinimá eléyìí tí a mú wá lọ́sẹ̀ yìí àbí lọ́jọ́ tòní fún yín. Nínú ẹ̀ la ti rí itú tí Arínájà tó pa. Ìyẹn látàrí wípé ó lọ gbàgbára o. Arínájà lọ gbàgbára. Ó gbàgbára tán, ó pa àwọn tó gbàgbára lọ́wọ́ wọn. Ó wá ń fi agbára yìí ó fi ń ṣe ìjẹgàba lórí gbogbo àwọn ènìyàn. Pàápàá jùlọ nínú ìlú tó ń gbé gangan. Baálẹ̀ ò ní ìsinmi o. Bóyá kábíyèsí ni ká dẹ̀ pè wọ́n. Wọn ò ní ìsinmi. Àwọn olóyè gan dáràn. Gbogbo ọmọ ìlú ń sá kíjokíjo ni nítorí Arínájà, bàbá alágbára tó wà láàárín ìlú wọn. Àbẹ́ẹ̀rí. Itú tí Arínájà ń pa yìí, ó jẹ́ kí gbogbo àwọn tó wà ní ìlú gan kan ṣe kíni, ká máa bẹ̀rù Arínájà. Kò sẹ́ni tó jẹ́ kọ ìyàn Arínájà kéré o. Pàápàá jùlọ ó pa tú kan níbi tó ti sọ pé kóyún kó rá lára ọmọbìnrin kan. Oyún sì rá, oyún pòórá o. Wọ́n tún lọ bẹ̀ padà, ó tún ní kóyún padà, oyún tún padà. Àbẹ́ẹ̀rí pé ó ń ṣe bí alákòóso ayé lóòótọ́. Gbogbo wa pátápátá la mọ̀ pé ẹnìkan ṣoṣo tó ní àkóso ayé àti ọ̀run lọ́wọ́ ni Ọlọ́run Elédùmarè, ọba mi àjíkí, ọba mi àjíkẹ́. Ṣùgbọ́n nínú sinimá yìí, Arínájà ló ní alákòóso ayé. Lẹ́yìn ọba tí wàá wò, ẹ lọ tẹ̀ sórí YouTube, Alákòóso Ayé. Ẹ jẹ́ ká wá wo bó ṣe fẹ́ lọ gan-an o. Ǹjẹ́ alákòóso ayé tó pe rẹ̀ yìí ṣó máa jẹ́ alákòóso ayé yìí délẹ̀ ni? Àbí wọ́n á padà sán ìdígbẹ̀yìn náà ni? Àbí báwo ló ṣe máa jẹ́ gẹ́gẹ́? Ẹ wò ó, ẹ jẹ́ n rọ́wọ́ yín comment section fún apá kejì.